àṣírí màmá Destiny Boy àṣírí màmá rẹ̀ ti tú. Àṣírí eléyìí tó tú ní agbára. Gbogbo àwọn èpè ràbàǹdẹ̀ tẹ́ ń gbọ́ tẹ́lẹ̀, àṣí nǹkan kékeré ni. Àṣí késekése la rí, kàsàkàsà lélẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́ lèyí náà, mò ń padà bọ̀ kẹ́ wá gbọ́ àwọn àṣírí tẹ́ ẹ tí gbọ́. Abiyamọ ayé àti abiyamọ òde ọ̀run ẹ dìde kẹ́ gbè níjà o. Wọ́n fẹ́ fìyà jẹ mí o, wọ́n fẹ́ pa mí o, nǹkan tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀. Mi mẹ́ni tó mi mẹ́ni ẹlẹ́ni tó lọ mú rẹ̀ tó ń parọ́ mọ́ mi tó sọ wípé mò ń ṣe ìpè fọmọ mi tó lẹ́mi ni mo pa ọmọ mi, mi mọ́wọ́ mi mẹ́sẹ̀. Ṣé bí wọ́n ní ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ, ẹni ọmọ bá sìn máa lo jèrè ọmọ. Kí ni àṣírí ńlá tó tú? Abiyamọ ayé, a ò máa ní fojú sunkún àwọn ọmọ wa, a ò ní fọwọ́ wa, a ò ní fi gbọ́mọ sí. Ṣùgbọ́n táwa náà bá ń ṣe, ẹjẹ́ á máa ro tọ̀la mọ́ o. Ìyá Destiny Boy kó ro tọ̀la mọ́. Tó bá jẹ́ pé ó bá ro tọ̀la mọ́ ni, ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé. Ká má pọ̀ lọ́rọ̀, àṣírí ìwo gangan ló tú ní kò pẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n sin Destiny Boy. Gbogbo yín náà lè mọ̀ pé kì í ṣe ìròyìn mọ́ pé olórin ṣèwọ́ṣèwọ́ iyùn Destiny Boy tí í ṣe Afeez Adétọ̀nà ó ti jáde láyé. Wọ́n sì ti gbé sin iyùn nílùú bàbá rẹ̀ tí í ṣe Ayétòrò. Ṣùgbọ́n o, àṣírí màmá rẹ̀ tẹ́nìkankan ò mọ̀, àṣírí náà ti tú. Bó làṣírí náà ti tú, obìnrin tẹ́ ń wò yìí, òun ló tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn ò mọ̀. Àṣàyé le, èèyàn àbìdí yànyàn. Ẹ wo, àfi ká máa ṣe dáadáa. Ń kọ́kọ́ play fídíò náà fún yín. Tí n bá ti play fídíò náà fún yín, tá a jọ wò dáadáa, ń wá padà wá, ń ṣàlàyé àwọn kankan tí ò yé yín fún yín. Mò ń bọ̀ náà. Cut to the story. Wọ́n ní mọ́mí Destiny, wọ́n kó àwọn ọmọ yẹn lẹ̀, kàn fi lọ́ngbà yẹn àbí. Ìgbà wo gangan náà wá padà dé? Tó fi wá kó wọn, kó padà wá kó wọn. Ìgbà tí Pàṣọ wá sílé ló mú Destiny lọ s'Èkó. Pàṣọ wá sáyé tọrọ ń bí. Bẹ́ẹ̀ ni, ó wá ṣeré fún wọn ní compro. Ọmọ yẹn náà ló ń fẹ́ kọrin. Bọ́mọ yẹn ṣe kọrin tí Pàṣọ ní ọmọ ta lélẹ́yìí, òun fẹ́ máa mú lọ. Pàṣọ fi mú lọ s'Èkó. Ìgbà tó ọmọ yẹn dẹ́kọ̀ tó gbúrò ọmọ yẹn ló di pé wàá lọ. Okay. Lọmọ yẹn fi gbalé ló fi ń lọ sọ́dọ̀ ẹ̀ pé wọn ò fẹ́ kí àwọn ẹbí kankan mọ̀ ó ti jẹ́ èèyàn kọ́ má bàa kó ba Láìtòrò. Lẹ́yìn ìgbà tí Pàṣọ wá showcase ẹ̀ Láìtòrò mi tí Pàṣọ mú lọ s'Èkó. Nìyá yẹn ṣẹ̀ṣẹ̀ wá lọ. ló ṣẹ̀ wá lọ. Láti gbogbo ọdún tó ti fi tó ti fi sílẹ̀ kò wá o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló dà sílẹ̀ fún bàbá wọn. Gbogbo wa láti jọ ti gbọ́ àṣírí ńlá tọmọdébìnrin náà tú. Ṣùgbọ́n ó ṣe jẹ́ pé àwọn òbí tí ò bá tọ́jú ọmọ, àwọn ni wọ́n máa ń dúró kankan pé sẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ jèrè ọmọ. Ó kọ́ mọ́lẹ̀ láti ọmọ ọdún 3. Ẹ̀ríkò sọ nǹkan kan nípa babaláwo Destiny Boy èèyàn ọba Ẹ̀dú tó ní ó lọ sẹ́fà. Ìbàjẹ́ yí pé ìyá rẹ̀ wà pẹ̀lú ẹ̀ lọ́ọ̀dẹ bàbá rẹ̀. Ọmọdékùnrin náà ó ṣeé ṣe kó má gbégbèsè ńlá tó gbé. Ẹ sì rí i pé a ti rírú kéèsì báà náà rí lórílẹ̀‐èdè Nàìjíríà kan tá a wà yìí náà ni. Gbogbo àná làjọ rántí nígbà tí olórin ṣèwọ́ṣèwọ́ yìí Mohbad tóun náà jáde láyé. Àwọn àṣírí ńláńlá tá a mọ̀ nípa olórin náà ló náà padà tú. Ẹ rí i pé kéèsì tiẹ̀ náà ó fẹ́ẹ́ jọ mọ́lẹ̀ yìí pé ìyá wọn kó wọn lẹ̀ láti kékeré fún bàbá wọn tó jẹ́ pé bàbá ló tọ́jú wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ sì mọ̀ pé ìtọ́jú òbí lára ọmọ, ìtọ́jú bàbá lára ọmọ ó yàtọ̀ sí ìtọ́jú ìyá lára ọmọ. Ní tí ìyá ó ṣe lára ọmọ kọ́ ni bàbá ó ṣe lára ọmọ. Ìyá ló ní kó máa gbárùkù tọmọ, kó máa kọ́ bí yóò ṣe máa ṣe. Bàbá ló ní kó jágbe mọ́mọ tó bá fẹ́ ṣe ìṣekúṣe. Gbogbo yín náà lè rántí Mohbad. Ẹ rántí ìgbà ìyá rẹ̀ náà tó náà kú. Ẹ mọ̀ pé ìyá rẹ̀ náà jáde tó náà ń pariwo kó tó di pàṣírí tú pé àsóhùn gan àsó kó Mohbad àtàwọn àbúrò rẹ̀ àsó kó wọn lẹ̀ fún bàbá Mohbad tó lọ ni. Ẹ gbọ́ díẹ̀ nínú tí ìyá Mohbad náà
tóun náà sọ ńgbà tọmọ rẹ̀ jáde láyé. Mo tún ń padà bọ̀. ìyá Mohbad Promise Ọládiméjì Emmanuel Ayọ̀bámi mi ò kú o, mo wà láyé ṣùgbọ́n ta ló gbàdúrà ẹ kí ni ọmọ ológo ẹ gbà mí, ẹ̀yin ìyá tẹ́ dánmọ ológo ẹ gbà mí, ẹ̀wọ̀n kan tó fọmọ ológo mi ṣe, orí ò fọ́ o ẹ̀dọ̀ òtún o, orí ò fọ́ ẹ̀dọ̀ òtún, kò sí nǹkan kan tó ṣe tó fi lọ sí ṣò, Ìkòròdú náà dẹ̀ ló fi lọ ṣe ṣò, Ìkòròdú náà dẹ̀ ló fi lọ ṣe ṣò, ẹ gbà mí, mi ò ní agbára, àwọn olùfẹ́ gbèjà mi. Ẹni ó bá rí bí ìyá Mohbad ṣe ń pariwo àti ẹni ó bá rí bí ìyá Destiny Boy náà ṣe ń pariwo níkànnì ayélujára yóò ní wípé àwọn eléyìí pé wọ́n tọ́jú ọmọ wọn kó tó di pé wọ́n jáde láyé. Àfìgbà táwọn ọmọ náà jáde láyé tí wá di pé nínú àwọn àṣírí tó ń tú láti mọ̀ wípé àwọn méjèèjì yìí wọ́n kó àwọn ọmọ wọn lẹ̀ látọmọ tí ò tí ì mójú bọ́. Ilé ayé èyí jẹ́ ẹ̀kọ́ ńlá fún àwọn òbí pé gbogbo ohun tí ń dán kọ́ ni wúrà. Ọkọ rẹ tí ò ní lónìí Ọlọ́run lè ṣàánú rẹ látara ọmọ rẹ kọ́mọ rẹ ó padà sóríire. Tọ́mọ rẹ bá ti padà sóríire lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ Ọlọ́run ti gbé ọ níjà. Ṣùgbọ́n ẹni tí ò tọ́jú ọmọ tọ́mọ náà wá sóríire tán tọ́wọ́ dúndùn wípé àfi kóhùn ọ́ ràgàbó kóhùn ọ́ máa jẹun rẹ̀ kò ṣeé ṣe láíláí. Ṣé ẹ sì rí Ọlọ́run ọba kì í ṣalábòsí èèyàn. Ìǹtẹ̀dá bá gbìn ni yóò ká. Bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nù. Ọmọdé tẹ́ tọ́jú tó fòfẹ́ rẹ̀ ó dìlú Èkó torí pé wọ́n ti ní pé ọmọ ológo ni. Ó wá fẹ́ lọ ràgàbó káwọn ẹbí bàbá rẹ̀ ó mọ̀ ní access sí láti lè bí léèrè nǹkan kan. Ìwọ náà wá ń retí pé àsìkò ti tó tó ọmọ jẹun ọmọ tó ọmọ gbà tó dàgbà tó fi tójú bọ́. Ẹ wo ẹjẹ́ a máa ṣe dáadáa o, ẹjẹ́ a máa ṣe dáadáa o, ẹjẹ́ a máa ṣe dáadáa o. Torí òní kọ́ o, torí ọjọ́ ọ̀la ni o. Ẹ̀yin abiyamọ ayé lẹ́ẹ̀kan sí, a ò ní fọwọ́ wa, a ò ní fi gbọ́mọ sí. Ìgbà tó gun àwọn ọmọ wa bá búyọ, wọn ò ní fò sánlẹ̀ kí wọ́n kú lójijì. Ẹ bá wa subscribe yín sí YouTube channel, kẹ́ ẹ share fídíò, kẹ́ ẹ wá share fídíò náà, kẹ́ ẹ subscribe.